Africa Content TV. Mr. Point and Develop, Point and Transform. Dr. Dapo Abiodun is right here. Oshiomole, Ladies and gentlemen, we have the Distinguished Senator Adams Oshiomole. Senator Jide Omawurare, Aki, Alhaji Mashood, Oluwawo Musadek, Richard Tinubu, Akiyan, Oyin ti lóye Ọlátúbọ̀sún náà wà dé. Ọmọ olóore ti wà níbi ti pẹ́ o. Ọlọ́pọ̀ oyè. Ọmọ bàbá mi ni. Ọmọ bàbá mi. Jide Rama is here. Bayo Onanuga. Number one, Femi Oyetola. Aki baba wa, Excellency, Baba Adebisi Akande. The program is about to start.
ẹ jọ̀ọ́ ò ní kò pẹ́ ètò máa gbéra sọ. Deputy Speaker. Check 1 2 check. House of Representatives. Honorable Check. Kyle